ti bẹ aláyé mi o ọbẹ má bínú ẹ̀yin tí má bínú tá a bá rí ọmọ ọdún méjì tó bá jù wá lọ bàbá la máa ń pè ẹ̀yin lè máa ń ka bàbá kún pé kíní kan àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o mo láìkì Paso ni mi ń ṣe kíni mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi faraba ó ti Paso mo ti sọ èmi àti Paso jọ wà ní o láti 32 years 1993 mo ti wà pẹ̀lú Paso o ò lè máa fi kó Paso máa ẹ̀ ń tà mí o ìwọ tó bá jẹ́sẹ̀ tó bá gara sí mi ó ti Paso mo ti sọ yìí mo ń pọ́ Paso mi gbègbè lẹ́yìn Paso mi ìlú lẹ́yìn Paso àwa lápọ̀nlé ìlú ti wà ní ẹ tó bá fààyàn jọ̀wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni Paso jiyàn pé Wasiu Ayinde bàbá òun kọ́ èmi ló jiyàn pé Paso ṣe bàbá ẹ̀ tẹ́ ẹ má take care for granted pẹ̀lẹ́ lákọ ó lábo àjọ ń ṣe náà ni bàbá rẹ ní tẹ́ẹ̀rì yẹn olóhùn sọ́kọ́ àgùntàn ọ̀gá mi ọ̀rìn gbẹ́tọ̀ ọ̀gá mi gbẹ́tọ̀ jókòó tí bàbá rẹ gbẹ́tọ̀ mo jókòó tí bàbá rẹ ọ̀gá mi. Mo post fídíò Taye Currency àti Pasuma mo wá rí i pé àwọn èèyàn wa ní Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní máa ní ìdáríjì ọ̀pọ̀lọpọ̀ Yorùbá náà máa ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tí ò tiẹ̀ tó irú tó ṣẹlẹ̀ láàrin Táyé yìí tí wọ́n ní lè dáríjì yàn. I was so surprised bá rí àwọn grown up people, you understand, when you see a grown up people tó bá act like a child is ó máa ń jẹ́ nǹkan tó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi gan. Kẹjọ èrè wo la fẹ́ gbà nínú yí pé Taye Currency ó bẹ Pasuma. I was just looking at a little bit comment nsìn under this kíní tí mo post láàrin bíi 15 minutes ago. Àwọn èèyàn ti sọ ó yẹ kó dọ̀bálẹ̀ ni ó yẹ kó bẹ́ẹ̀ ni ó kí ló dé tẹ máa máa wá wàhálà kí ló dé tẹ pé nǹkan tẹ́ ẹ̀ lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú yín gan tó bá ṣe bàbá ẹ̀ kò ní dọ̀bálẹ̀ ó máa tẹ̀ ni ẹ máa tẹ̀ débi ìdodo dádì yìí ni dádì ẹ má bínú gbogbo ilẹ̀ ti understand Yorùbá yẹn ibi ìdodo nírú yín máa ń tẹ̀dé ẹjọ́ tí Táyé bá ti bẹ Paso tí Paso dẹ̀ ti accept ẹ̀ pẹ̀lú àwọn kéèsì tó wá bẹ̀ ṣẹ̀fínì ó ti tán ẹ jẹ́ ká gba ká mú ẹ jẹ́ ká wò ó pé yes kíní kò lè lọ títí ẹ jẹ́ ká ní nǹkan tó ń pè ní ẹ̀mí ìdáríjì there's nothing tá a fẹ́ gain nínú pé kí Táyé àti Pasuma kan máa jà lọ títí Táyé ti sọ̀rọ̀ bàbá ẹ̀ dẹ̀ ti gẹ́gẹ́ bí nǹkan tá a mọ̀ ọ̀gá ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá ẹ̀ tá a mọ̀ ọ̀gá ẹ̀ ti fún lésì wọ́n dẹ̀ rí pé kò lè máa lọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n wá lọ sí ìlú Saudi wọ́n bẹ̀rẹ̀ wọn ní Nàìjíríà o ìlú Arábù náà ti lọ bẹ̀rẹ̀ wọn according to nǹkan tá à ń gbọ́ but guess what Ọlọ́run jẹ́ kó yí àrí ìjàmọ́ láàrin Mode Ibrahim Ọlọ́run jẹ́ ká rí ìjàmọ́ láàrin Táyé àti Paso ohun nǹkan tá a máa ń sọ fún àwọn èèyàn yìí pé tí ìjà bá ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká máa wò ó pé ìjà yìí máa parí so you tó o bá ti bẹ́ sí ìjà anyhow ìjà máa parí ẹ rí pé nígbà tí mo sọ̀rọ̀ Portable àti Saheed Òṣùpá ẹ rí pé mo fọpọlọ sí bọ̀n táwa lè sọ fún Portable àti sọ ó ti yé ìyókù kù sọ́wọ́ Saheed Òṣùpá kó dáríjì ó mọ̀ for somebody láti come out pé okay o àwọn èèyàn mú lọ ó dẹ̀ mú lọ báyìí tó jọ̀gá fún ó accept ẹ̀ kò ever debunk pé Pasuma kò ń ṣe ọ̀gá ẹ̀ mo fẹ́ advice gbogbo ẹ̀yin olórin tẹ́ ẹ bá ti wà ní ilé ayé tọ́lọ̀ tí ń gbé yín sókè ẹ má máa lo something we call bàbá for anybody ìyẹn gan wà lára nǹkan tó máa ń fa ìjà bàbá mi ni ẹ̀gbọ́n gbà tí Portable máa dá Òṣùpá lóní ṣé torí mọ̀ pé yín bàbá ṣé mi mọ bàbá mi ni ṣé sọ́ọ̀nì mú mi lẹ̀ ń jẹ́ ni àpọ́nlé ni àwa náà máa ń pè yàn bàbá bọ̀dẹ́ táwa máa pè ń bàbá ò ní ẹ bá ara wa fi padà láyé a lè jù lọ àwọn tàtẹ̀ tún jù yàn lọ a tún máa pè yàn yẹn ní bàbá Ọlọ́run ní jẹ́ kí àríwáàlà ní Nàìjíríà let Táyé live let Pasuma live ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó jayé orí wọn oníná ń kọ oníná fi ń gáwó oníná fi ń jẹun tí wọ́n bá dẹ̀ kọ́ ni àwa yìí kò gbádùn orin là ń play I said it out with that number mo sọ fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wò pé
ààrẹ ò láìkí Paso na dey play ẹgbọ́n kan tí mo sọ ẹ̀ ń play ni ìdí tí mo fi ní pé ẹ̀ ń play ni pé Pasuma tẹ́yìn wò yìí mo ti sọ time with that number àti kékeré ni gbogbo àtijọ́ ń leave torí kálukú dẹ̀ wà láyà rẹ̀ ọlọ́run ní kẹ́ni kankan tọrọ jẹ ọmọ àkọ́bí tèmi orúkọ ọmọ Paso ni mo fi sọ bẹ́ẹ̀ ni tọ́mọ Paso bá jọ ọmọ mi lọ ọdún kan ló máa gbà lọ́wọ́ ẹ̀ torí yíyà tó sọmọ ẹ lórúkọ fọ́lọ́ yíyà lèmi náà bímọ mo dẹ̀ sọ lórúkọ ẹ nítorí orúkọ tí Paso ń jẹ́ mo ṣáà rí wà sí lábẹ́ bọ̀ báràkà yẹn èmi náà fẹ́ràn ẹ̀ so ẹ jẹ́ òtún lọ ẹ̀yin èèyàn tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká fílẹ̀ tó ti yé yí ẹ jẹ́ ká fílẹ̀ o rèé títì gbalasa lọ ní Èkó ẹ wo bóyá tẹ́ kí gbogbo títì Amẹ́ríkà ṣe tẹ́ rèé o ọ̀tẹ̀ bá níbi tí ò dá ní títì wọn bóyá 1% ni you see what I'm saying bóyá 1% ni tẹ́ bá níbi tí ò dá nínú títì wọn so ẹ jọ ẹ̀yin ẹlẹ́rìí mànímà shop ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kíjà parí a ti tún sọ ìkọ́ bọ́ bẹ́ẹ̀ sì ó yẹ kó dọ̀bálẹ̀ nítorí kí ni ṣé bàbá ẹ̀ ní tẹ̀fi ní kó dọ̀bálẹ̀ ìwọ́n ní kí ìkọ́ parí ká mẹ́nu kò kí nǹkan tí mo expect lẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ pé kẹ́kọ̀ọ́ máa ṣe congratulation ìjà ti parí adúpẹ́ o kẹ́kọ̀ọ́ máa fàdúrà sí pé Ọlọ́run jẹ́ kí lè mí ìwà mọ́ àwọn brọ́dà mi tó ń lọ́pọ̀ lọ́mbẹ̀ yẹn ti sọ̀rọ̀ wọ́n ti ní alihamdulilayi nǹkan ta ní most especially wọ́n tó bá jọmọ mùsùlùmí all you need to say alihamdulilayi ìjà ti parí ojú yẹn lọ but àwa yìí ṣá I don't know mi mọ nǹkan tó máa ń ṣe wá mi ò mọ nǹkan ẹyọ kan tó máa ń ṣe wá tẹ́ pé gbogbo nǹkan báyìí làwọn ọmọ Yorùbá ó la máa fi ń ba nǹkan jẹ́ tó ti yé yín Ọlọ́run níjọ́ bàjẹ́ o èmi kàn wé pé the best time for you guys to say thank you alhamdulilayi pé ìjẹ́ pa nínú àwẹ̀ ṣẹ́rù pé Paso tó ní òun gbọ́ ẹrù pé orí ọ̀pẹ ni ṣẹ́rù pé kéèsì tó mú táyé lọ́bẹ̀ ṣẹ́rù pé kò gbádùn ni àbí ṣẹ́rù pé táyé tó tẹ̀lé gan sórí ọ̀pẹ ni ó ní láti sọ pé òun ò lọ ó wò pé àdúrà làwọn wá ṣe níbi bàbá ẹ máa ń pàdé níjọ́ tó kọ́kọ́ mọ táyé tẹ́ ẹ̀ bá mọ̀ níjọ́ tó kọ́kọ́ mọ táyé Saudi gangan náà ti lọ mú bá wíṣì tí mi lè gbàgbé láéláé ó dà pé ṣé kọ́ ló lóòtú àbí akéwùgbà góòdù ló mú táyé lọ bá Paso ibẹ̀ ló ti lọ mú bá ìjà dẹ̀ ti dé nígbà tó parí ẹ̀ sí ibẹ̀ náà lọ́lọ́run ti parí ẹ̀ so all we need from you guys is alhamdulillah thank God o Ọlọ́run níjó ṣẹlẹ̀ mọ́ gbogbo àwọn olórin tó ti ń bẹ́ bọ́ta tó fi táyé pa àtàwọn olórin tó sọ̀pọ̀tì Táyé Currency tó fi Paso pa àtẹ̀yìn èèyàn irú èmi sìn èmi náà sọ̀pọ̀tì lọ́nà méjèèjì I won't lie to you ṣó ti yé but the reason tẹ́mi ṣe sọ̀pọ̀tì Táyé mo ti sọ́njẹ́ ìmọ̀lẹ̀ sọ fún yín ni pé mo rí pé àwọn èèyàn ti pọ̀ lórí ẹ̀ then àwọn kan tó wá lọ ń gbé ẹbọ lórí ọmọ ọlọ́mọ àbá kí ló ṣẹlẹ̀ lórí pé wọ́n ọkọ̀ jọ ṣe nǹkan kan so kò sí bí a ṣe fẹ́ wà tí a ní jà ẹnu wa tá a ní ìta bá ju ẹnu sí tí ẹnu yẹn bá dùn jù kó a máa jẹjẹ àrùn tó bá yẹ kó lọ ni mo pa tí ẹnu yẹn bá dùn àbí tá a bá ń jẹ ọbẹ̀ ẹni pé tọ́bẹ̀ yẹn bá dùn jù gbà mí báyìí ẹ ti gbé yín ẹ ti gbé láwọn tẹ̀ ní mọ̀ níbi ẹ ti ń fọ ogun ẹ̀ papọ̀ mọ́ra wọn so kí lójú òní ni ẹlọmọ Wúrà àti Barrister wọ́n jà wọ́n parí ẹ̀ ní oníkálukú ti dèrò ọ̀run ẹ máa gbọ́ Barrister àti Kollington wọ́n jà Kollington ṣe kí ni ó ṣẹ̀ṣẹ̀ wá ń gbà fún ọ̀gá ẹ̀ nígbà tí bàbá ti kú ẹ̀yin náà ìwòrú yẹn bàbá ti fi sílẹ̀ ó lọ Kollington àti K1 the ultimate wọ́n tẹ̀ sí kọ́kọ́ jà láyé pimples ayé pimples kó tó dáyé fresh ń sìn wọ́n ti jà gbogbo àṣọ ẹ̀dẹ́ gangan àmọ́yé oko tó sọ sí bàbá ẹ̀ so what are we doing kí ló ṣẹlẹ̀ Saheed Òṣùpá àti Paso wọ́n ti búra wọn dáadáa Màláíkà àti Wẹ́wẹ́ wọ́n ti kọlura wọn wọ́n ti kọlu Paso gbogbo náà kọlura wọn ẹjọ́ torí Ọlọ́run ṣe ẹ fẹ́ gbọ́ ṣe mọ̀kàn tó pè ní àgúnmu òwò ni if you like kò ní ààrẹ mọ̀ nǹkan tó ń sọ tèmi dẹ̀ mọ̀ pé mo mọ̀ nǹkan tí mo sọ mo dẹ̀ mọ̀ pé àwọn ọlọ́pọlọ tó máa ń gbé ọpọlọ kalẹ̀ bíi tèmi ààrẹ yìí àwọn náà mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ ó ti yé yín so ẹ wò bẹ́ẹ̀ ìjà yóò lè parí ó kèé sì múrí táńdà múrí lẹ́dà tó ti fi Táyé pa á sì bóyá Paso máa wá pé kóun náà lọ bẹ Táyé àbí kò ní pè ẹ jẹ́ ká máa wò ó tí gbogbo akàn tọ́ra wa jẹ akàn tó náà èmi ká kíní pé à ń káàsì cruise ni tó gbogbo àtàwọn tó bá ọjà yìí wọ́n máa padà jókòó ọ̀rọ̀ olóòní dàbí ọ̀rọ̀ politics ni ó dàbí ọ̀rọ̀ politician ni PDP and APC wọ́n máa bọ́dà tó bá ṣe rálì ọwọ́ rẹ̀ wà lórí TV wọ́n máa búra ṣé ẹ fẹ́ gbọ́ tó bá ti fi lè di pé ó dànù kí ni ìdànù bóyá kẹ̀tì ẹ̀ lójú mi díẹ̀
kẹ má wò pé ṣó gidi lẹ ń bá sọ̀rọ̀ tó àwọn mi ò tiẹ̀ láìkè èmi gan ò tiẹ̀ ríbi tí máa ti tẹ kinní padà pé kó gbé sí mi ok ààrẹ lẹ́rìn yìí ṣẹ́rí ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ wa wò pé kinní kan kọ́ máa bá wọn jà á lè jẹ́ kọ́ máa jà lọ títí mo fẹ́ kẹ́ mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi ṣí ẹ̀ wọn ò lè jà lọ títí láéláé something just have to be good ẹ jẹ́ ká ṣe kó dáa Paso àtòṣùpá wọ́n ti búra wọn dáadáa àlọ́jà àmàlà lọ́mọ́lé àlọ́jẹ kinní kan lọ́kọ́ta àkùkọ mọ́lé kọ̀lọ̀kọ̀lọ̀ kinní kan whatever ṣé ó tán nígbà wọn máa parí ìtọ́bọ orí máa gbé ọbọ onílòtẹ̀ kọ́kọ́ kódà mi ìbílí pé kso mi ìbílí kó lè pàfọ́ọ̀mù rú mírákù tó pàfọ́ọ̀mù yẹn mi ìbílí fẹ̀ rárá òun gangan ló gbéra ó ṣe kí ni ó gbéra tó ó wà lọ bá everybody kódà ẹ̀rù ń bà mí pé kí ni ọ̀gbẹ́ni yìí ṣe tó kàn lọ ń bá gbogbo àwọn èèyàn tó ń bá ọ parí ìjà pọ̀ títí ẹ yé nítorí pé kò fẹ́ kí kíní ìjà yìí kò fẹ́ kó continue that is the reason why tó ṣe ṣe bó ṣe ṣe yẹn so every one of us wa ẹ jẹ́ ká agree pẹ̀lú pé kíní ti happen ó ti happen náà bọ̀ ẹ máa ní kíní kan ó yẹ kó lọ dọ̀bálẹ̀ ni ó yẹ kó máa róòlù lẹ̀ ni ṣé ti gbàgbé pé bàbá èèyàn náà ni ẹ̀yin oníranù dédé ẹ máa ní kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ kíní kan ṣe gbá kan ó lọ dọ̀bálẹ̀ ìkan tún sọ mi ìfẹ́ dárúkọ nínú ọ̀fáàsì mi ó ní case just started nígbà tí mi ní case close ṣe rí pé àwọn ọ̀tá gan bó pọ̀ ó ṣáà máa búra wọn yẹn àwọn èèyàn láìkẹ́ gan irú case wo ló ń just started nígbà tó sọ pé kí nǹkan parí all we need is let them forget about it inú àwẹ̀ la wà yìí ìjà ti parí títí táyé bá máa gbé máìkì lọ́la ẹni bóyá máa kí ẹ tó pè lọ́gàá ẹ̀ so gbogbo yẹn òun ló yẹ kí gbogbo àpò rírò ẹ má jẹ́ ká wo bí a ṣe máa bà nǹkan jẹ́ òun ti ń gbá sí dáàdì lójú o òun ti ń gbá sí mi lójú o yéyéyé ẹ má bínú ẹ má jẹ́ ká wo báyìí máa bà nǹkan jẹ́ all the time so ṣé mo gbogbo nǹkan tí gbogbo wa ṣe yìí kí ìlú bàbá wa lè dáa ni kí ìlú Nàìjíríà lè dáa ni ẹ wò mí sìn tó bá yá wọn láàṣiṣẹ́ ẹnu iṣẹ́ láwà yìí o àwọn òjókòó tó owó monetization o àwa ń lọ fi iṣẹ́ báyìí ni mo lè máa drive 30 minutes débi iṣẹ́ mi tí bá débi iṣẹ́ mi màá tún ṣe kí ni màá bẹ̀rẹ̀ iṣẹ́ màá tún wá torí mo lè yẹn kan fún mi ó ní máa ń dúró ó ní 8 hours tààrẹ máa fi ń dúró ó dá bẹ́ẹ̀ ṣé yóò mọ̀ ni nítorí pé mi ìṣọ̀lẹ olúwa ẹ̀kọ́ tẹ̀mí àti ẹ̀bájọ dúró tó máa ní ká sáré kò lè lé mi mú number 1 mo sáré ní school jáde sport ni game prevent ni mí ní school mo play ball mo dẹ̀ sáré number 2 nǹkan tí ò jọ mọ́ mi o lè máa ń chant ìṣẹ̀ tó wá ṣe 10 hours kan ni máa ń ṣe lójúmọ́ a dẹ̀ ṣèjọ́ márùn-ún gbà mí tí bá nílò wa dá máa tún ṣèjọ́ 6 tí bá sọ hourly iye tá à ń gbà fún yín ọ̀pọ̀lọpọ̀ yín kàn máa shut up ni most especially àwọn tó ti wà Nàìjíríà yẹn mi ì mọ nǹkan tẹ́ máa ń fi àwọn tá a wà ń lo òyìnbó pè àwa dẹ̀ ti kúrò nínú ẹni tó wà ń lo òyìnbó tó máa máa halẹ̀ tó máa fi kinní kan bóòsì fáwọn èèyàn tó máa kí ló jẹ́ bẹ́ẹ̀ bó o bá ń lówó tó o bá ń lọ́lá tó o níyì tó o lẹ́sìn lẹ́kọ̀ọ́ nílẹ̀ pẹ́pẹ́ o máa kú ni o máa fílẹ̀ ni ìsàyẹ sísá Àjàyí Ọláàfin Jáyé kí ló jẹ́ woman tó ṣe 60 years yẹn mo rí tí ọ̀pọ̀lọpọ̀ bọ́ta nítorí pé ọ̀rọ̀ obìnrin làwọn ò ṣe dá sí ọ̀ ẹja agbẹnu sí máìkì ní díẹ̀ ẹ jẹ́ ń sọ kíní kan fẹ́yìn ẹ̀yin adájọ́ Aké ẹ̀yin adájọ́ Orò tẹ máa ń dájọ́ anyhow gbogbo tí ò bá wù kó ṣe tí ò bá ṣẹlẹ̀ àwọn kan sọ wọ́n ní Ọlọ́run ti sọ pé ó ṣe gbogbo ara máa bímọ well it's true èbọ̀ tèmi ò mọ bí tọ́lọ́run ti sọ jáde o Kùránì àti Bíbélì ni gbogbo àǹtẹ̀lẹ̀ èèyàn ló kọ́ ẹ jọ̀ọ́ ẹ reframe ọ̀rọ̀ yín Kùránì àti Bíbélì là ń tẹ̀lé èèyàn ló kọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run lè yẹ kó níbi bẹ́ẹ̀ ni èèyàn lè ya ẹlòmíì Ọlọ́run ya ẹlòmíì lágàn kódà Ọlọ́run ya àwọn kan ní lákìrìbótó ẹ̀yin tí ò bá mọ̀ tó mọ̀ ẹ̀ lákìrìbótó òun là ń tí ò lójú awẹ́ tó yẹ pé tọkùnrin bá fẹ́ wọlé sí wọn lára kò ní lọ kò ní ó ti block ìmí ìgbà wọn máa ṣe lọ ṣe operation fún ni kó tó di pé ọkùnrin wọlé síbẹ̀ kí ló dé táyà jẹ́ kílé ayé sinmi kí ló dé táyà jẹ́ kílé ayé sinmi èmi bìlífù pé ẹni tí ò bímọ
òun ló máa mọ pain tí woman yẹn ní. Ẹni pé mo ti tún yí ọ̀rọ̀ mi lọ́bọ̀ mi, ẹni tí ò bímọ ló máa mọ irú pain tí woman yẹn ní. Ọ̀ṣẹ́ ẹni tó bímọ Allahu Akbar kò ní kákùn. Bọ̀ mo máa jẹ́ kí kinní kan yí àwọn èèyàn pé Ọlọ́run ní pọ́ ọmọ wa o. Wàláhì gan mo kò tó bá ìṣẹ́jú kan fún yàn kankan. Nǹkan tó bọ́ọ̀sì jù láyé ni kékeré máa fọmọ búyàn. Èyí tó wá dùn mí ni pé àwọn àbúrò àwọn fámìlì ẹ̀ wọn náà wá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tẹ́ bá ti fẹ́ parí ìjà fámìlì yẹn pè mí Ààrẹ Almaroof. Màá bá yín parí ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì torí mo ti rí pé kò sọ ọpọlọ lórí ọmọ Yorùbá mọ́. Kò tí ẹ ṣe Yorùbá nìkan àti Haúsá àti Ìgbò. Mo rí pé kò sí ọpọlọ lórí mọ́ọ̀sì nínú wa mọ́. Àfọ́lò direction Ọlọ́run oníkálukú kan ṣe nǹkan tó wù ni. Lọ́gbà ìrọ̀lẹ́ ti rí bẹ́ẹ̀. Tẹ́ bá ti fẹ́ parí ìjà fámìlì tẹ́ bá ti ń jà ẹgbẹ́ wa bá mi ń bì. Màá bá yín parí èmi náà bá yín tẹ sáfẹ́fẹ́. Ẹ kúkú mọ̀ pé àwọn èèyàn Ààrẹ Almaroof wọ́n pọ̀ lórí bíbà. Wọ́n máa yapa. Wọ́n máa bọ́ síbẹ̀ wọ́n á dẹ̀ bá yín ṣe kíni. Wọ́n á bá yín ṣí àì. Torí ẹ fẹ́ kó ń ṣí ẹ̀ ni wọ́n máa bá yín ṣí àì. Ẹ ṣe jẹ́ ká ṣe nọ́mà. Ẹ ṣe jẹ́ ká gbéjẹ́ fórí. Èèyàn ò bímọ. Gbogbo yín ẹ sọ di nǹkan tó yẹ pé kí ló ṣẹlẹ̀ gangan. Àwọn èèyàn wá ń bu wọ́n tún bọ́ta. Àbúrò ẹ bọ́ta ó ní ìdí ṣe ṣóò ni. Ṣé o fẹ́ gbọ́ ṣóò tó ṣe yẹn ìwọ àbúrò woman artist yìí? O nídìí láti stop o ṣèbó fẹ́ rérò ni o ti rérò náà. Continue. Wọ́n ẹ ti máa ń gbàgbé yí pé ẹ̀yin tẹ́ ń búyàn pé bóyá nǹkan tí òjò bímọ nìyẹn. Ẹ bímọ. Ẹ tí mọ̀ bóyá ọmọ tẹ́ ẹ bí yẹn gangan máa sin yín. Yes, mo sọ. Mi ò dẹ̀ yọ sọ. Ọmọ tẹ́ ẹ bí ẹ tí mọ̀ bóyá ọmọ yẹn máa sin yín. Ọlọ́run ní jẹ́ kí la máa pè náà. Ọlọ́run jẹ́ kí ọmọ fi wá sáyé lọ ní gbogbo àwọn èèyàn máa ń gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ yẹn ti kú. Ṣé ẹrù kó dùn mọ́ wọn ni? Tó bá tí wọ́n búyàn tí wọ́n rántí pé ẹ̀yin bímọ ni o. Kí ni assurance fún yín pé ọmọ tẹ́ ẹ bí máa bímọ? Ẹ̀yẹ búyàn torí Ọlọ́run ò gan ó fọwọ́ lẹ́rán ni. Tí ó ti yé yín. Tí kábíyèsí bá ṣe báyìí ó kàn fọwọ́ lẹ́rán ó kàn ń wò ṣe gbogbo wa àti wèrè tá à ń ṣe àti nonsense tó ní kálukú ń ṣe lórí Facebook lórí TikTok. Ọlọ́run wò ṣe wa ni. Wàláhì tàláhì kò ṣe kankan ó kàn ń wò ṣe wa pé yes gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ dà àti nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ́ mò ń rí mo ti mọ̀ mo ti kọ́lẹ̀ ó ti wà nínú àkọọ́lẹ̀ wa ọ̀tí irọ́ nǹkan tó le jù láyé òun ni pé kẹ́ ẹ máa fi ọmọ búyàn ó ṣe nǹkan tó dáa. Ẹ má máa fi ọmọ búyàn. Tí wọ́n bá bímọ kí ló fún ẹ garanti pé ọmọ tó bí yẹn máa sin ẹ? Tí wọ́n bá bímọ kí ló fún ẹ pé kó tó kú gan ọmọ ẹ tó bí ò ní máa láde kó tó rọ́mọ bí? Àwọn tó ń gbọ́ ọmọ for 5, 6, 7, 8, 9 years àwọn nìkan pọ̀ ta kó wọ́n á ṣe ṣó fún yín nítorí ẹ bímọ ọ̀pọ̀lọpọ̀ nínú akẹ́rẹ́ kò tí ẹ kọ́ ọmọ ẹ̀kún. Ẹ̀yin obìnrin orí Facebook àtúnṣọ̀rọ̀ kan ìkọ́dún bọ́ta nínú àwẹ̀ àwọn kan ní ẹ̀sìn mùsùlùmí lẹ́sìn àwẹ̀ àṣẹ́tẹ̀ ìpẹ́sìn mùsùlùmí ni. Àti mọ kí ni wọn tí bí fọ́fadà bàbá ńlá bàbá kú wa ta ti ń gbà obìnrin kan bọ́ta tẹ bá rí bó ṣe ń fi ẹnu pé ojú ara àwọn obìnrin anyhow tẹ bá rí bó ṣe ń pè é kò tí ẹ̀ wọ́pọ̀ wà ní àwẹ̀ ṣé torí $1, $2 tẹ máa fún yín lórí 5,000 viewers in 4 hours yìí náà àbí $10 tó máa fún yín ní 5,000 viewers yẹn òun náà lẹ ṣe fẹ́ bayé jẹ́. But something tell remember tí ò lè nǹkan tó máa mú mi sọ ìsọkúsọ débi pé ọjọ́ iwájú máa regret báyìí ìṣáàdà kí n delete ẹ̀ tí bá ti pé nǹkan tí mo sọ yẹn tí bá ti rí pé kò wà okay I will delete it or kí n wá bẹ̀bẹ̀ nǹkan tó máa báyé àmọ́ yín jẹ́ olọ̀pọ̀lọpọ̀